ìṣirò níṣẹ́jú kan. Nígbàkigbà tẹ́ ẹ bá ń bùkátà láti multiply nọ́mbà díjìtì méjì pẹ̀lú 11, bóyá mo ní 32, 43, 78. Tẹ́ bá ṣàkíyèsí àwọn nọ́mbà yìí, díjìtì méjì ni wọ́n, tí mo wá fẹ́ multiply wọn pẹ̀lú 11. Ìyìn bùkátà láti dára mi láàmú, ìyìn dẹ̀ bùkátà láti lo ẹ̀rọ ìṣirò. Ìyìn tí màá máa ṣe náà ni pé kí ni o, màá kọ nọ́mbà alákọ̀ọ́kọ́ àti díjìtì ẹlẹ́ẹ̀kejì. Màá máa kọ ìròpọ̀ àwọn méjèèjì, màá máa kọ sí wọn láàrin. Díjìtì alákọ̀ọ́kọ́, díjìtì ẹlẹ́ẹ̀kejì, ìròpọ̀ wọn 4 + 3 7. Díjìtì alákọ̀ọ́kọ́, díjìtì ẹlẹ́ẹ̀kejì, ìròpọ̀ wọn 15. Ṣùgbọ́n ẹni kọ 15 báyìí o. Nígbà ó jẹ́ pé ọyọ kọ̀ọ̀kan là ń kọ sáàrin tẹ́lẹ̀, ajá sí pé máa gbé wọn àyẹn wá bí báyìí. Ilé ó dá 8, yóò kún 5, 8. Ọ̀dà, ṣe lè sọ, ìtẹ́lẹ̀ yóò jẹ́ fún mi o. Àtẹ́lẹ̀ ẹ lè fi èsì yín sọ́wọ́ sábàlá ìrìwísí.